Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo fi gbólọ̀ Ọlọ́run ọba gbólọ̀ àpọ́nlé mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo. Ẹ̀làbọ́rú ẹ̀làbọ́ yìí mo fi kí gbogbo ẹ̀yin adáhùn ṣe pátápátá. Ìkí Olúwa, ọlá Olúwa, ìbùkún Olúwa kó máa bá gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìgbàgbọ́ lápapọ̀. Èmi ọmọ yín ọmọ ọ̀dọ̀ àgbà ni mo tún dé. Èmi ní ọmọdé ẹ̀yin lẹ́wọ̀n máa gbọ́ mi. Ní agbára Ọlọ́run ọba ò ní dàwátì. Ara yóò ní rí wa mú, ọ̀tá ò ní rí wa gbé ṣe. Bí bá ń lẹ fún àwọn èèyàn yóò máa dẹ̀rọ̀ fáwa ni ìgbà ò ní lè mọ́ wa agbára Ọlọ́run ọba. Mo kí ẹ̀yin ènìyàn mi nílẹ̀ yìí àti ní gbogbo orílẹ̀-èdè àgbáyé pátápátá. Mo kí yín púpọ̀. Elédùmarè kò ní padà lẹ́yìn wa. A ò ní rí ìbínú ayé, a ò ní rí ìbínú ọ̀tá, ẹ bá mi sàmí ẹ̀. Iṣẹ́ tí mo fẹ́ iṣẹ́ mo wá mú fún ẹ̀yin ènìyàn mi lónìí. Iṣẹ́ tí mo wá mú fún là ń pè ní àwúre òṣòlè owó. Òṣòlè owó tó dájú dáadáa. Ó ṣe kódà yẹ pé mi ò fi iṣẹ́ ìkàlẹ̀ báyìí rí. Mi ò fi ìrọ̀ kí mo fi kalẹ̀ nínú channel mi rí. Ṣùgbọ́n òṣòlè owó yìí ó dájú púpọ̀, ó sì ṣiṣẹ́ tààrà gan. Fún oníṣẹ́ ọwọ́ ni, oníṣòwò ni, kódà kéèyàn má ṣiṣẹ́ kankan. Owó àwọlé sáà ni. Iṣẹ́ yìí dá gan. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ló ń pariwo kò sówó. Fẹ́ni nǹkan ṣe ń pariwo kò sówó làwọn kan wọn mà lápòwò sí. Oníkálukú olómọ lóòrè tó rìn tó fi ń jẹ́ tó sì ń dáa fún. Ẹ̀dá kẹ́dà má ṣe lè dúró nítorí ilé ayé tàwa yìí ẹ má jẹ́ ká dúró. Torí pé ayé tàwa ga ayé gò dúró, ayé ń yí, ó ń yí ni, òbírí láyé, ayé yìí ó yí ni. Bí ẹ̀dá bá sì dúró, ẹni ẹ̀dá tó bá ń sáré, ẹ̀dá tí ò bá mọ ibi tẹ́gbẹ́ tí ń là, irun máa sáré kú ni. Bẹ́ẹ̀ ni irun máa sáré kú ni. Ẹ má jẹ́ kí a dúró ká mọ̀ wò pé á dáa. Ẹ jẹ́ káwa náà gbé ìgbésẹ̀ ó lè dáa. Ó yá bó ní iṣẹ́ náà ṣe lọ. Ẹ bá mi wá àpò adìẹ tí bá ti pa ọmọ rí. Àpò adìẹ tó bá ti pa ọmọ rí. Ẹ bá mi wá obì àbàtà olójú mẹ́rin kó jẹ́ méjì. Ẹ sì bá mi wá ìtàkùn ata àdáyébá. Ìtàkùn ata àdáyébá tàbí ata rodo tí wọ́n bá sábà máa ń kán ní ọdọọdún. Tó sábà máa ń kán ní ọdọọdún. Ẹ bá mi wá odidi ọ̀gá kan. Ẹ jẹ́ kó jẹ́ ọ̀gá ìbílẹ̀ bí mo ṣe máa ń sọ, kó jẹ́ ààyè. Ẹ bá mi wá ewé ìrókò tó ń gba ẹbọ dáadáa. Ẹ bá mi wá. Ẹ gún gbogbo rẹ̀ papọ̀, ẹ kó mọ́ ọṣẹ. Ẹ kó mọ́ ọṣẹ èyí tó bá wù wá. Ẹ wá pa adìẹ yìí, ẹ dẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ sí kẹ́ fi pọ̀ ọṣẹ yìí. Gbọ́n tá bá fẹ́ pọ̀ ọṣẹ yìí lẹ́lẹ̀ ní kẹjá ti pò. Nígbà tá bá kún tán ẹja gbé lẹ́lẹ̀ ká wá pò lẹ́lẹ̀ lórí bíi placement kan. Ẹ̀kẹjá ti pò. Ẹ jẹ́ ká kó ọṣẹ yìí, ẹ jẹ́ ká kó sínú ike funfun kan. Ẹ jẹ́ ká kó inú kẹrùn funfun kan. Tá bá ti kó kẹrùn fún iṣẹ́ àti di iṣẹ́, ẹ jẹ́ ká gbé kalẹ̀ fún ọjọ́ mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ. Ìgbà tó bá wù wá ẹ ṣáà jẹ́ kó kọjá ọjọ́ mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ kó tó di pé a ó máa wẹ̀. Tá bá fẹ́ wẹ ọṣẹ yìí a máa pe gbólóhùn wípé igba onígbá àwọ̀ aláwò ni ìrókò fi ń jọlé. Kí owó lówó kó di tèmi lágbájá ọmọ lágbájá láti kó máa di tèmi lágbájá ọmọ lágbájá láti òní lọ. Kí ọrọ̀ ọlọ́rẹ kó máa di tèmi lágbájá ọmọ lágbájá láti òní lọ. Orígi, nítorí pé orígi ata kì í dá sun ọmọ nígbà kan. Orígi ata kì í dá sun ọmọ nígbà kan. Kó má sì dá lọ́wọ́ èmi lágbájá ọmọ lágbájá o. Nítorí àbá tí alágẹmọ bá dá, ó ń bá ẹ̀mí òrìṣà òkè ó ń gbà. Ká máa po gbólóhùn ìṣọ̀ṣẹ́ ká fi máa wẹ̀. Ẹ bá mi lò ọba dániwáyé gbọ́ iṣẹ́ òṣòlè àwúre òṣòlè tó kọ̀ǹfàmù ni. Kó má jù bẹ́ẹ̀ lọ, ẹ subscribe, mo tún padà bọ̀. Ire o.